اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونتوب إليه ونشهد أنه المعبود بحق وليس سواه. بنى الإسلام على قواعد أصيلة فوقها نور وتحتها نور وعن يمينها نور وفي شمالها نور. لا يهتز أبدا من قعد عليها ولا يسكت من اتكأ عليها جل وعلا وهو العليم الحكيم. ثم أصلي وأسلم على البشير النذير محمد بن عبد الله ما من خير إلا دل عليه وما من شر إلا حذر منه صلى الله وسلم وبارك عليه وعلى آله الطاهرين وصحبه الطيبين وعلى كل من تبع هداه إلى يوم الدين. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run, a fi ògo fún Ọlọ́run, a yìn Ọlọ́run, ọba tí ò lórogún tí ò sì lọ́bàkan, ọba tó ní kò sẹ́sìn kan tó ń fẹ́ gbà lọ́wọ́ ẹ̀dá kan tí a tọ̀ sí ẹ̀sìn Islam. Ọlọ́run ni àwa ní olùrànlọ́wọ́, olùfinimọ̀nà, olùgbà títúbá láfi ń túbá lọ sọ́dọ̀ rẹ̀. Ọlọ́run a bẹ̀ ọ́ forí ẹ̀ṣẹ̀ wa jì wá o, gbà tútúbá wa o. Ọba mi ni ó gbé ẹ̀sìn Islam sórí àwọn òpó márùn-ún. Àwọn òpó yìí ó dúró ṣinṣin tí nǹkan kan ò lè mì. Ìmọ́lẹ̀ lókè, ìmọ́lẹ̀ nísàlẹ̀ ni, ìmọ́lẹ̀ lọ́tún, ìmọ́lẹ̀ lósì ni. Bẹ́ẹ̀ bá jókòó sórí òpó yìí kò ní mì níbẹ̀, nǹkan kan ò ní ṣe. Bẹ́ẹ̀ bá farati kò ní ṣubú. Ọlọ́run ìjẹ́ mùsùlùmí wa má jẹ́ ó bàjẹ́ o. Àwa jẹ́rìí pé ìrẹ lọ́ba àná, ìrẹ lọ́ba òní, ọba ọ̀la ìwọ náà ni. Bẹ́ẹ̀ ni la jẹ́rìí pé kò sọ́ba míì tó yẹ kẹ́yìn ó jọ́sìn fún ní tòótọ́ lẹ́yìn rẹ̀. Ọlọ́run àṣà ìjẹ́rìí o wípé ànábì wa Muhammad òjíṣẹ́ ìkẹyìn ni fún gbogbo àgbáńlá ayé. Òjíṣẹ́ mi ò ní wá lẹ́yìn ànábì wa Muhammad mọ́. Ní olólùfẹ́ wa ànábì wa Muhammad ò fífi kankan lẹ̀ nínú dáadáa illa dalla alayhi nas, tí ò ṣe tọ́ka rẹ̀ fọ́mọ ènìyàn pé yìí dáadáa ni
èyí aburú ni ẹ má lọ bẹ̀. ìmọ́lẹ̀ tánàbí wa Muhammad gbé wá kó tó lọ ó ń wí fún wa o pé orí ìmọ́lẹ̀ gidi yìí ni mo fi yín sí. ẹni bá rìn inú ẹ̀ lọ́gànjọ́ òru ní òkùnkùn biribiri báwo kó tó wọ aṣọ dúdú sí kó má rìn lórí ilẹ̀ dúdú kò ní yàtọ̀ sẹ́ni tí ó ń rìn lọ́sàn-án tóòrùn ń jó belebele níbẹ̀. bẹ́ẹ̀ sì ni agbọ́mọ́gbà nìkan ni ó kù ní ó jẹ̀bi. ọlọ́run àwa bẹ̀ ọ́ wọ́n ṣe wá ní adọ́rùn mòótọ́. ìkẹ́ rẹ ìgẹ̀ rẹ àlùbáríkà yẹn ó lè rí tí ì tán báwa ṣe fún ànábì wa Muhammad. ìkẹ́ yìí ṣe máa fún ara lé ànábì wa Muhammad. abẹ́ ni ọlọ́run gbogbo àwọn sàábé pátápátá wọ́n dúró tànábì ní tòótọ́ pẹ̀lú òdodo. yọ́nú sáwọn sàábé kó ṣe kẹ́gẹ̀ yìí fún àwọn náà. tó àwọn tá a jẹ́ ọmọlẹ́yìn ànábì wa Muhammad, àwọn àlùmọ́ ànábì wa Muhammad láwa tí a bá ànábì láyé, ànábì ó fi òdodo yìí ńlẹ̀ fún wa. mọ́jà àná ó pàdánù ìkẹ́gẹ̀ yìí láyé. tó bá dénú sáré ìkẹ́gẹ̀ yìí jẹ́ ó wà pẹ̀lú wa. tó bá di gbangba àlìkíámà wàyí o mọ́jà ká níbi ó wà lọ́tọ̀ káwa ní ó wà lọ́tọ̀ o. àtàwa àtànábì pẹ́kípẹ́kí báyìí ni ó jẹ́ àwà tá a fi lọ wọnú àlìjẹ́nà nírọ̀rùn. ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn Islam, ẹ̀sìn òdodo yìí, ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ sódodo láti lè máa gbọ́, ẹ̀yin tára yín gba òdodo tẹ́ sì rẹ́dì láti yí padà kó nídìí àìdá tẹ́ wà lánàá tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ dáadáa míì lónìí. ẹ̀yin tí ìdúró yín lórí òpó márùn-ún ti Ìsìláàmù ni. akínyín nítorí bẹ́yìn ò bá nífẹ̀ẹ́ sódodo Sunna TV kọ́ ní ó wò. àwọn TV jákujàkun tó kún láyé yìí òun ni ọmọ ẹjọ́ lójú. amẹ́yìn tẹ́ fàyè ńlẹ̀ ẹkú ti mọ̀ yí pé kò sí tuntun tẹ́ ẹ fẹ́ gbọ́. àmọ́ Sunna TV àwọn ètò ń bẹ ọmọ rán yín létí pé báyìí lọ́lọ́ mọ̀ wí lóòótọ́, àlàyé báyìí l'Ànábì ṣe lóòótọ́. ẹ̀yin la kí o, kọ́lọ̀ kó bá wa kí yín. èyí tí a fẹ́ jọ gbéyẹ̀wò lónìí gẹ́bí ẹ ti mọ̀ ìpàdé tiwa pẹ̀lú àwọn àsọ́lẹ̀ Ànábì wa Muhammad ni sallallahu alayhi wa sallam. láwọn àsọ́lẹ̀ tó sì dájú torí Sunna TV ni. bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ gbádìsì tí ò dájú kan wá bí ọba títí ń tì wá lẹ́yìn lánàá kọ́mọ́ dáwà dátò ní o. ẹ̀yin náà ti wá ń wo Sunna TV lónìí ẹ̀ ní padà nǹkan mi ò ní padà wù yín lẹ́yìn Sunna TV yìí. àkọlé tòní òun ni àwọn hadith tó sọ̀rọ̀ nípa àwẹ̀ oṣù Ramadan. nínú oṣù yìí ìjọsìn ńlá kan tó wà òun ni al-i'tikaf. amẹnuba àwọn àsọlẹ̀ mélòó kan nípa rẹ̀ àmọ́ ká tó dédé yẹn ó dáa ká sálámù síra wa. ẹ̀yin ọmọ ya assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. lẹ́yìn sálámà yìí gẹ́gẹ́ bí a ti wí, àwọn hadith kìí ṣe tuntun tí Ànábì wa Muhammad fi kalẹ̀ fún wa nípa àwẹ̀ ó pọ̀. mélòó kan ni Muhammad wa mí tí mo sì ròyìn pé tá a bá fọkàn sí
tójọ́ kan wa ní ń gbọ́ kì í ṣe tiwa lásán báyìí yóò wọ̀ wá lọ́kàn yóò sì jáde inú iṣẹ́ ìṣe wa. èyí tó jẹ́ àkọ́kọ́ mi hadith Abu Hurairah ni. tí ó ní òun gbọ́ tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ń sọ báyìí ipe ọlọ́run wí kìí ṣe alukurani nìyẹn òun ni ẹ mọ̀ sí alhadith al-qudsi àti sọ̀rọ̀ ń pa ẹ̀mí rí ó lè ti pẹ́ díẹ̀ kí lọ́lọ́run wí ọba mi ní kullu amali buni adama lah illa siyam fa innahu li wa ana ajizi bi gbogbo iṣẹ́ tọmọ ènìyàn ń ṣe ọmọ bani ádámà tiẹ̀ ni àyàfi àwẹ̀ ntèmi ní èmi mo ní wa ana ajizi bi mi ní sì sẹ̀san lórí ẹ̀ ẹ dákun irun àsùbà tẹ kílò níta lónìí ọlọ́run náà ni zakatẹ yàn tọba mi náà ni ajitẹ wàánu palẹ̀mọ́ fẹ́ lọ ọlọ́run ni ẹ lọ fún o torí tọlọ́run ni àmọ́ nígbàtí àwẹ̀ special ni nínú ìjọsìn ẹ̀sìn tó nídìí pé kọkàn mọ́ kẹ́hìn mọ́ dálọ́wọ́n ọba mọ̀ nínú ọkàn rẹ̀ nígbà tó kèmí nìkan níbi tí mo wà yìí tí mo sì rí pé tí mo bá gbé omi tí mo bá mu ẹnìkan ò rí mi ẹni tí ọlọ́run wà lọ́kàn rẹ̀ ni ò ní dánrù yẹn wò torí yóò mọ̀ sọ fúnra rẹ̀ pé ẹ̀dá ọlọ́run ni ò rí mi kọ́dà àwọn mọ̀lẹ́kà pípa lè mọ́ rí mi àmọ́ bá tó dá mi kò sí ohun tó pamọ́ sí ó tọ́ kọ́lọ́run sọ wípé òun ní àwẹ̀ òun lòó sì sẹ̀san lórí ẹ̀ ìyẹn ni pé ẹ̀san àwẹ̀ no limit ni kò nálà anabi yóò wá dákẹ́ níbẹ̀ ó ní wa idha kana yawmu sawmi ahadikum fala yarfuth wala yaskhab ẹnikẹ́ni nínú yín tó bá ń bẹ nínú àwẹ̀ kó wọ́n sọ̀rọ̀ tí ó dá o kó má ṣe tí ó dá o àyìn a gbọ́dọ̀ rí lára rẹ̀ tó bá jẹ́nu àwẹ̀ ló wà ní tòótọ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam wà fi ń kún báyìí pé fa in sábàhù ahadun aw qatala falyaqul inni mur'un sa'im tabari alákọ̀ọ́rí kan tọrọ òye tọ́lọ́hùn sínú ọkàn tiẹ̀ abéṣùrin ni abéṣùjẹun ni abéṣùgbé ni tí a ń bú ọ wọ́n tó wà nú àwẹ̀ kò tí a fi mọ́ lórí èébú lásán olóòtíyá ìjàlájà wọ́n mọ́ bàjá wọ́n sọ wípé inni sa'im aláwẹ̀ ni mí yẹn jáde sàkọ́kọ́ àdísì ẹlẹ́kejì Abu Hurairah náà ló gba àdísì yẹn náà wá ọ̀rọ̀ àwẹ̀ lámọ́ ń sọ ìtumọ̀ àwẹ̀ lọ́dọ̀ tiẹ̀ wí fún mi kí n gbọ́ ò ní jẹ ò ní mu ò ní súnmọ́ gbádùn rẹ lọ́sàn-án àwẹ̀ ìyẹn nìkan kọ́ ànábì kọ́ inú àdísì tàkọ́ tá tẹ́ gbọ́ yẹn Imam Bukhari ló mú jáde èyí tí a fẹ́ kà nísìn àti ní àdísì Abu Hurairah náà ni òun ló gbà wá látọwọ́ ànábì wa Muhammad àmọ́nù Sahih Ibn Khuzaymah lẹ́ẹ̀tìrí yẹn kí lànábì wí ànábì ni laysa siyamu minal akli wa shurb innama siyamu minal lagwi wa rafth mo gbàwẹ̀ o àwẹ̀ gidi yìí ṣe níbi pé o jẹ o sì mu àwẹ̀ gidi kọ́ lè yẹn
àbí nídà kejì ìyẹn nìkan kọ́ là ń pè láwẹ̀ amáwẹ̀ láwẹ̀ tó pé òun náà níbi pé kó mọ ṣọ́ ahọ́n rẹ̀ kí ni mo wí mo rọ ọ̀rọ̀ tó fẹ́ jáde lẹ́nu rẹ̀ irọ́ òfófó èké àtọ̀rọ̀ kó ẹ̀ ń kàn lánàá kọ́rọ̀ ó kàn bọ́ ṣùbà máa wò pé ọ̀ ṣé mùsùlùmí nìwọ kó tó adigun àwọn sọ pé ṣe nínú àwẹ̀ ló wà. bákan náà wà rọ́fù àti ìsọkúsọ ìṣekúṣe ìrùnkúrìn òun ní jẹ́ pé à ń gbàwẹ̀ èyí ní jẹ́ hadith ẹlẹ́kejì. hadith ẹlẹ́kẹta hadith Abdullahi ibn Amr ni kọ́lọ̀ kó yọ́nú sí àti gbogbo àwọn sàábé pátápátá inú Musnad Imam Ahmad lẹ́ẹ̀tì rí hadith ẹlẹ́kẹta yẹn. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó fi yé mi àti rẹ nínú àdísì yìí ó ní as-siyamu wal-Qur'an as-siyamu wal-Qur'anu yashfa'ani lil-abdi yawma al-qiyamah àti àwẹ̀ àti mímọ̀ ka al-Qur'ani àti mímọ̀ gbọ́ al-Qur'ani àti mímọ̀ tẹ̀lé al-Qur'ani méjèèjì yẹn àwẹ̀ àti al-Qur'ani wọ́n ṣìpẹ̀ ẹrú níjọ́ àlìkìyámà rálá yìí tí mo fi sára al-Qur'ani yẹn wọ́n tó à ń gbé al-Qur'ani sínú mọ́tò lásán mọ́rò pọ̀ ní Qur'ani fẹ́ ṣìpẹ̀ mo fi mọ́lá yìí dì yẹn sẹ́nu ẹ̀. Ànábì wa Muhammad ó ní yakulu siyam níjọ́ alikiyama àwẹ̀ yóò lẹ́nu yóò láti lè máa sọ̀rọ̀ kí làwọn fẹ́ sọ ná ó ní ay Rabb mo pèrè ọba mi o àgàmọ̀ yìí pé ọlọ́run ló léwu tó ẹ̀dá ènìyàn tó ń para ló ní ìlàkàyè tó ti gbà ń pé ọlọ́run ló ní ọ́ ohun tó mọ̀ ṣe láyé nítorí tó ọlọ́run ló yẹ kó o máa ṣe tiẹ̀ burú ọlọ́run má jẹ́ kí tèmi àtẹ̀yìn kó burú ó ní ay Rabb mo pèrè ọba mi mana'tuhu at-ta'ama wa shahawat bin nahar mo kọ̀ fún kó má jẹun lọ́sàn ìyàwó rẹ̀ kò lè súnmọ́ lọ́sàn fashafi'ni fi mi fi ṣìpẹ̀ wa yaqulu al-Qur'an Qur'an náà sọ báyìí pé mana'tuhu an-nawma bil-layl ó fẹ́ sùn lálẹ́ mi mo ní kó má sùn èmi ní kó má kà ó sì ń kà ó sì ń gbọ́ fashafi'ni fi Al-Qur'an náà ní fi mi fi ṣìpẹ̀ qal anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó wá sọ báyìí pé fayushaffi'an àwọn méjèèjì yẹn wọn á gbà yọ̀ǹda láti ṣìpẹ̀ ẹrú ìyẹn jẹ́ hadith ẹlẹ́kẹta ẹ̀rí hadith ẹlẹ́kẹrin hadith Anas ni ibn Malik kọ́lọ̀ ń kó yọnu sí òun ibi sàrí lòun ti lọ mú tiẹ̀ ó ní Ànábì wa Muhammad àdìsí yẹn Imam Bukhari àti Muslim ni wọ́n gba wọ́n má àdìsí Anas yẹn wá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad ó ní tasaharu ẹ jẹ sàrí o fa inna fi sahuri baraka torí pé alibarika ń bẹ nínú sàrí jíjẹ
ẹ jẹ sààrì nítorí pé àlùbáríkà ń bẹ nínú sààrì jíjẹ. Imam Bukhari àti Muslim ni wọ́n gba àdìsí yẹn wá. Àwọn ẹ̀kọ́ tó wà nínú àwọn àdìsí á padà síbẹ̀ nísìn. Àdìsí alákarùn-ún tí ó jẹ́ àdìsí kẹ́yìn bí àdìsí Abu Hurairah lòun náà inú Sunan Abi Dawud lẹ́ẹ̀tì rí yẹn. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní idha sami'a ahadukumun nidaa wal ina'u ala yadi fala yada'ahu hatta yaqdiya hajatahu min sallallahu alayhi wa sallam. Ànábì wa Muhammad ó ní aláwẹ̀ torí ká ṣe sàrí láwí tẹ́lẹ̀ náà àdìsí ẹlẹ́kẹrin àdìsí alákarùn-ún yìí òun ni aláwẹ̀ ó ti jí o ó fẹ́ jẹ sàrí ìdí ń jẹ sàrí rẹ̀ lọ kọ̀mọ̀ yí pé àwùkọ ti tó ó kàn gbọ́ ni wọ́n pèrò ní mọ́sálásí pé as-salatu khayrun minan nawm tèmi bá mi tiẹ̀ ò bá ẹ. Ànábì aláàánú ó ní ọmọ kàó sórí oúnjẹ tó ń jẹ yẹn wọ́n yọwọ́ kò nínú ẹ̀ hatta taqdiya hajatak títí ó fi rí pé ó jẹun ọ̀hún ara rẹ̀ balẹ̀ wá dìde kò nídìí oúnjẹ náà. Ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn Islam ẹ̀yin tẹ́ ẹ nífẹ̀ẹ́ sódodo láti lè mọ ẹ gbọ́ àwọn àdìsí márùn-ún tá a kà yìí ó láwọn ẹ̀kọ́ kan tó ṣe pàtàkì ká gbámú nínú ẹ̀. Ẹ̀kọ́ yẹn pọ̀ mi ó sọ mélòó kan fún yín mo sì mọ̀ pé rí ti yín náà gbé bá a ti ká yìí ẹ̀yin náà tún mọ́ orí sí i pẹ̀lú òdodo ìmọ́lẹ̀ tí ń bẹ nínú ọkàn yín ẹ̀ tún mọ́ a sọ fún wa pé ẹ̀kọ́ báyìí tún wà nú ẹ̀ ẹ̀kọ́ báyìí tún wà nú ẹ̀ ẹ̀kọ́ báyìí tún wà nú ẹ̀ torí ọ̀rọ̀ Ànábì wa Muhammad ni la yantiqu anil hawa kì í sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ inú in huwa illa wahyun yuha. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ìkànnì tẹ́ ń wò yìí náà ní ìkànnì Sunna TV níbi tí àwọn onímọ̀ ti ń tẹ̀ ìmọ́lẹ̀ sórí ẹ̀sìn Islam látọ̀rọ̀ Sunna TV ìmọ́lẹ̀ nínú sunna Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ní gbogbo ìgbà ní kẹ́ ẹ máa wò wá tí ẹ sì máa rí ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ lórí ìkànnì yìí náà ni o. Òun ló múlẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ yàtọ̀ yìí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká máa wo Sunna TV ẹ jẹ́ àwọn ọmọ wa náà máa wo Sunna TV kí wọ́n lè bá ní ìmọ̀ tó péye nípa Sunna ìkànnì tó ń tàn mọ́lẹ̀ sínú ẹ̀sìn ni Sunna TV Yorùbá ẹ máa wò wá ní gbogbo ìgbà kẹ́sì máa kọ́ ẹ̀kọ́ tó péye nípa Sunna. Naam adáwọ̀pẹ́ fún Ọlọ́run ẹ rí àwọn ẹ̀kọ́ gidi tí olùgbàgbọ́ òdodo ẹni tẹ́rí rẹ̀ pé tí ó máa mú nínú ọ̀rọ̀ Ọlọ́run àti inú súnà Ànábì wa Muhammad amọ̀pọ̀ ẹ̀rí níbà àdìsí tí a kà yìí ẹ̀kọ́ àkọ́kọ́ mbẹ̀ ìkẹyìn tí ó ti gbà yí pé àwẹ̀ lápapọ̀ náà ládàáyanrí tí oṣù Ramadan Ọlọ́run ní ńlá mójútó lórí ẹ̀ kò fàmójútó ẹ̀ sọ́wọ́ ẹnìkan olóhùn lòun ní ẹ̀sìn ẹ̀ ò sí lálà òun lọ́wọ́ sẹ̀sán lórí ẹ̀ ẹ̀kọ́ ńlá kan lè yẹn tí ó jẹ́ kéèyàn ó para mọ́
kẹ́yìn mọ kí ló fẹ́ sọ ìrìn wo ló fẹ́ rìn iṣẹ́ wo ló fẹ́ ṣe. lára ẹ̀kọ́ tí a kọ́ nínú àdísì yìí nínú àwọn àdísì yìí ni pé mo gbàwẹ̀ o kò dúró lórí pé o ò jẹ o ò mu o ò súnmọ́ ìyàwó rẹ àbúrò náà ò súnmọ́ ọkọ rẹ lásán bẹ́nu bá gbàwẹ̀ tàbẹ́ gbàwẹ̀ ojú náà gbọ́dọ̀ gbà etí gbọ́dọ̀ gbà ẹsẹ̀ rẹ náà gbọ́dọ̀ gbà wẹ̀ ọwọ́ rẹ náà gbọ́dọ̀ gbà gbọ́dọ̀ mọ̀ kí ló fẹ́ mú pẹ̀lú ẹ̀ ìyẹn làwẹ̀ gidi ń bẹ nínú ẹ̀kọ́ tèmi àti rẹ tá a kọ́ nínú àdìsí yìí. lára ẹ̀kọ́ yìí àyíláláwẹ̀ lẹ́nìyàn kó mọ̀ lámúmọ́ra kó mọ̀ bínú bàbá lọ́rọ̀ dé kó lóun bẹ̀wò òun lè jà àti gbọ́ ó jàre lóòótọ́ àmọ́ ẹ̀kọ́ inú àwẹ̀ ò tí ì rí mu ni tó bá rẹ̀kọ́ yẹn mú ò níjà lórí ààrẹ rẹ̀ sùúrù ló ṣe ó lámúmára lára ẹ̀kọ́ tí ń bẹ nínú àdìsí yìí nìyẹn. lára àwọn ẹ̀kọ́ yìí òun náà ni pé sàrí jíjẹ inú súnà anábì wa Muhammad ni sallallahu alayhi wa sallam anábì tí wàá lórí kòkòrò ń gbé ká jẹ sàrí àmọ́ wá gbọ́ sàrí náà lẹ́kọ̀ọ́ àkọ́kọ́ ni pé kẹ́yìn lọ sàrí lára oore ńlá ló jẹ́ fólùgbàgbọ́ òdodo mọ́ tètè jẹ́ mọ́ jẹ́ nìkan tí ń jẹ sàrí tó bá ti kéṣà ìbùṣe mọ́ jẹ́ nìkan tí ń jẹ sàrí láago 10 alẹ́ lọ lára ẹ̀kọ́ sàrí nìyẹn. lára ẹ̀kọ́ yìí mọ́ jẹ́ kí ó sápá ọ mọ́ jẹ́ ó ṣàpẹ́ ẹ̀ bí ọ̀rọ̀ ní faransé bó o bá jẹ sàrí ó lè gbàwẹ̀ o tágbára rẹ bá ti gbé tíradìsì oúnjẹ kọ́rọ̀ mọ́ dàrú máwọn ẹlòmíì tí ó ní ògbọ́tà níbi ní tàṣáhàrú ni bẹ́ẹ̀ ni àlùbáríkà tó àánú sàrí àná mi fi parí ọ̀rọ̀ rẹ̀ yìí àlùbáríkà lẹ́nu mi fẹ́ kó ṣojú kòkòrò ẹ̀ kí ṣe pé tó o bá jẹ sàrí o láwẹ̀ kọ́ lákèsí yẹn dáadáa èèyàn mọ̀ ya nínú ẹ̀sìn Islam ó wá dà o nígbà tí àti wá ń jẹun lọ lára ẹ̀kọ́ kẹlẹ̀ yẹn àánú Islam pọ̀ ẹ̀sìn Islam dáadáa ló fẹ́ fọ́mọ ènìyàn ìrọ̀rùn ló fẹ́ fọ́mọ ènìyàn àlàáfíà ló fẹ́ fọ́mọ ènìyàn òwò tí wá ń jẹun ló bá gbọ́ tí wọ́n bá pàṣà látù ó tiẹ̀ mọ̀ aago náà ti lọ tó bẹ́ẹ̀ tèmi bá mi lónìí oúnjẹ tó ń jẹ yẹn jẹun ọ̀hún tán tó bá ti jẹ́ bù ṣe wá dìde nísìnyí àwẹ̀ rẹ̀ dáa wọ́n lákèésí o níbi àṣejù torí ohun tó wà lọ́kàn tó pamọ́ síwọ sáwọn tó wà pẹ̀lú rẹ̀ ọ̀hàn sọ́ba mi èyí tá a wí kọ́ ni pé o ti jẹ ráìsì o ti jẹ ọkà o ti jẹ lùbọ́ o ti jẹ ohun tó fẹ́ jẹ ló wá dìde ló wá ní àgbẹ̀rọ̀ tó mọ̀ mu tíì lóòótọ́ wọn ti pàṣẹ látù ló wá ń wó ní tíì káàkiri yẹn kọ́ ò gbádìí sí iye dáadáa àníbi ni o gbọ́ tí wọ́n ń pèrun oúnjẹ tó wà lọ́wọ́ rẹ farabalẹ̀ ó jẹun ọ̀hún ẹ̀rì farabalẹ̀ ó jẹun kì í ṣe pé kó jẹ yẹn kó tó lọ gbé mi rárá ìyẹn kọ́ lànà bí wa Muhammad ń wé wọ́n jẹ́ ká ṣe jù ó wọ̀ àkíyèsí yẹn ó yẹ kó ṣe. pẹ̀lú bẹ́ẹ̀ sùnmí gidi tí ń bẹ̀rù Ọlọ́run ó yẹ kó fi ètò sínú báwo ni ó ṣe jí báwo ni ó ṣe dá sàrí jíjẹ dúró sáwọ́ká kò tó ọlá pé mo ń ṣẹlẹ̀ nígbà míì Islam yìí sì ṣe kó má fọ ọ̀nà àbáyọ kalẹ̀ Islam fífi ọ̀nà àbáyọ nìkan kọ́ ọ̀nà àbáyọ tó tún rọrùn
kó má bànújẹ́ ó máa wò pé mo bá sì tó mo ráì gbókèlè yẹn sọ̀hún ni ara mi ó tún balẹ̀ jù báyìí lọ́hùn farabalẹ̀ kó jòkèlè rẹ kó dìde èyí jẹ́ ẹ̀kọ́ níbà ṣókí tí àtẹ̀mí àtẹ̀yìn tó wù mí pé ká mú nínú àwọn àdìsí tí a kà yìí ẹ dákun ẹ má tí ì lọ a ní ọ̀rọ̀ àwẹ̀ àtọ̀rọ̀ intikaf kí là ń pè bẹ́ẹ̀ náà òun ni pé mùsùlùmí aláàwẹ̀ kó kóra ró kó dẹ̀yìn kọ ayé pátápátá kó dojúkọ bá rẹ̀ kó gbàgbé wọ́n ń tà wọ́n ń rà wọ́n ń jó wọ́n ń lùlù kó yọkàn kó lára ayé pátápátá kó yọ kó nu ọkàn rẹ̀ kó dojúkọ lọ́hùn fún àkókò díẹ̀ kan tóun náà ṣàlẹ́ṣà fúnra rẹ̀ bọ́n bá fẹ́ ṣe ìtìkáf ó ṣàkókò lẹ́ṣà fúnra rẹ̀ láti inú ra rẹ̀ wá pé látàgò báyìí àbí látàkókò báyìí lọ àkókò báyìí máa para mọ́ fọlọ́hún wọ́n tàn pé ní ìtìkáf nìyẹn. àwọn àsọ́lẹ̀ ànábì wa Muhammad lórí ìtìkáf yẹn náà tó mélòó kan àdìs àkọ́kọ́ mi àdìs Abu Sa'id al-Khudri ni kọ́lọ́n kó yọnu sí tí Imam Muslim mú jáde kí ló wí ó ní inna rasulallahi sallallahu alayhi wa sallam i'takafa al-ashra al-awwal min Ramadan farabalẹ̀ ó bá di sí i dáadáa ó ní òjíṣẹ́ Ọlọ́hun Ànábì wa Muhammad ó ṣe ìtìkáf ní mẹ́wàá tàkọ́kọ́ wọ́n ti lọ o farabalẹ̀ ó gbọ́ gbogbo àdìsí kódà kó gbọ́ gbogbo ètò yìí ni tọ́ra àwọn ẹ̀kọ́ tó fẹ́ ti bẹ̀ jáde ó ní Ànábì wa Muhammad ó ṣe ìtìkáf nínú mẹ́wàá tàkọ́kọ́ nínú oṣù Ramadan thumma i'takafa al-ashra al-awsat ìkẹyìn yẹn ó tún ṣe ìtìkáf nínú mẹ́wàá èkejì yẹn mẹ́wàá tààrin fi kubbatin turkiyatin ala suddatiha hasir ní abúlé kan tí wọ́n fi wé ti Turkey níbí ní abẹ́ hẹ́mà kan mo fi pè lábúlé lẹ́nu ilẹ̀kùn hẹ́mà yìí abúlé yìí ẹni ni wọ́n fi sẹ́nu ọ̀nà rẹ̀ gbogbo yẹn kọ́ ló jẹ́ pàtàkì bó là ń lọ. qal Abu Sa'id al-Khudri bí báyìí pé fa akhadha al-hasira biyadihi fanahaha fi nahiyati al-qubba Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sì mú ọwọ́ rẹ̀ ó fi mú ẹni náà ẹni tó wà lẹ́nu ọ̀nà ó wá ka sí dèdè ibi tí khayma náà wà ó ka sẹ́gbẹ̀ẹ́ kan níbẹ̀ thumma atla ra'sahu fakallama an-nas Ànábì wa yọrí jáde báyìí tí fi ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ kí ló wí nígbà tó ti fẹ́ bá àwọn ènìyàn sọ̀rọ̀ fadanahu minhu gbogbo wọn náà wọ́n bá súnmọ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam faqal Ànábì sọ báyìí fún wọn yìí pé inni i'takaftu al-ashra al-awwal tó bẹ́ẹ̀ náà ti rí mo ṣe i'tikaf nínú mẹ́wàá àtàkọ́kọ́ altamisu hadhihi al-layla Ọlọ́run ti sọ pé òru kan bẹ nínú oṣù Ramadan tó lọ́lá ju ẹgbẹ̀rún oṣù lọ mo wà nínú ẹ̀mí rí thumma i'takaftu al-ashra al-awsat ó kú jọjú yín mẹ́wàá tó tẹ̀lé mo tún ṣe ìtìkáf
mo kóra ró mo para mọ́ fọlọ́hun thumma utitu fakil wọ́n wá bá mi ta ni mo ń bá Ànábì wa Muhammad rí fún mi kí n gbọ́ òun ni malaku Jibrilu alayhi salam ó wá bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní ó sọ báyìí fún mi pé innaha fil ashril awakhir ó ṣe ìrẹ́ Muhammad ń tó ń wá ẹ̀ kò sínú mẹ́wàá tà kọ́kọ́ kò sínú mẹ́wàá tẹ̀ kejì tó bá wa inú mẹ́wàá ti kẹ́yìn ló wà. Ànábì náà wà mẹ́nu bọ́rọ̀ wà ń sọ báyìí fún àwọn sàábé tí fi ń bẹ́ mi náà wí ní àtiwọ́ náà ó ní faman ahabba minkum an ya'takif falya'takif ọ̀rọ̀ yẹn kọ́ ẹni tó bá fẹ́ nínú oyin tó fẹ́ ṣe ìtìkáf kóhun náà ṣe o bí mo ti fẹ́ ṣe inú mẹ́wàá ti kẹ́yìn yìí fa'takafa an-nasu ma'a tó àwọn sàábé báwọn bá ti gbọ́ yẹn kò sí èméjì àwọn ti rí pé kò tí mo ta fẹ́ ṣe kí lára ṣe láyé náà rí gbogbo wọn bá ṣe ìtìkáfù pẹ̀lú ọ̀gá wọn Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ṣe ìtìkáfù pẹ̀lú ẹ̀ èyí ni níbà ṣókí àdìsí alákọ̀ọ́kọ́ nìyẹn tí mo sọ fún yín pé Imam Muslim ni ó gbà wá àdìsí ẹlẹ́kejì àdìsí Aisha ni ìyàwó Ànábì wa Muhammad ìyá wa olùgbàgbọ́ òdodo kọ́lọ̀n kó yọ́nú sí ó ní Ànábì wa Muhammad kana ya'takifu al-ashra al-awakhira min Ramadan hatta tawaffahu Allah thumma i'takafa azwajuhu min ba'di àdìsí mo ní Aisha ló gbà wá yẹn Imam Bukhari àti Muslim ni wọ́n mú jáde wọ́n yọ jáde ó ní kó lọ dá yín lójú òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad a máa ṣe ìtìkáf nínú mẹ́wàá ti kẹ́yìn títí kó fi dé tó wà mú lọ ni lẹ́yìn náà àwọn ìyàwó ẹ̀ àwọn náà ṣe ìtìkáf bí ọkọ wọn òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad ti ṣe sallallahu alayhi wa sallam ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn Islam Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀tú gbọ́ yìí tó sọ nínú hadith Abu Hurairah ló gbà yìí wá Imam Bukhari òun ló yọ jáde nínú tírà rẹ̀ Sahih Imam Bukhari kí ló Ànábì wí náà Abu Hurairah ní Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ya'takifu fi kulli Ramadan 10 ayyam ó ní Ànábì wa Muhammad a máa ṣe ìtìkáf nínú oṣù Ramadan fún ìjọ mẹ́wàá ni Ànábì fi máa ń ṣe ìtìkáf falamma kana al-'aam alladhi qubida fihi i'takafa 20 yawman ọdún tí Ànábì wa Muhammad tó jáde láyé ogúnjọ́ l'Ànábì fi ṣe ìtìkáf ìjọ mélòó ni mo ogúnjọ́ l'Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fi ṣe ìtìkáf nínú àdísì Ànábì ò sí nílé ó wà lérí ìrìn àjò ńgbà tó dé ó sì fẹ́ ṣe ìtìkáf ogúnjọ́ ló ṣe sallallahu alayhi wa sallam èyí ni jẹ́ àdísì ẹlẹ́kẹta níbí àdísì ẹlẹ́kẹrin tí ó jáde sí kẹ́yìn
nínú ọ̀rọ̀ ìtìkáf òun lèyí tí yálà wa Aisha tí ń sọ báyìí inú Sunan Abi Dawuda lẹ́ẹ̀tì rí yẹn. Aisha yálà yàwó olùgbàgbọ́ òdodo ó ní as-sunna ala al-mu'takif ó ní súnà fún gbogbo ẹni tó fẹ́ ṣe ìtìkáf gbọ́ dáadáa báwo ló ti ṣe ìtìkáf yẹ àwọn ẹ̀kọ́ ìtìkáf báwo ẹ ṣe lẹ́kọ̀ọ́ ìtìkáf náà lẹ́kọ̀ọ́ gbogbo nǹkan nínú Islam lẹ́kọ̀ọ́ àlùwàlá ní ìrun ní àti ẹ̀tí ń lọ jìnnà nìyẹn oúnjẹ ní ìrìn ẹsẹ̀ ní aṣọ ní kódà tó bá gẹrun sórí òun náà tún lẹ́kọ̀ọ́ mo dúpẹ́ ń tèmi o tọ́lọ́hun ṣe mí ní mùsùlùmí jẹ́ mùsùlùmí ọlọ́mọdé ó bàjẹ́. Aisha yàwó òjíṣẹ́ ńlá anabi wa Muhammad ó fẹ́ ṣàlàyé kí ni súnà fẹ́ni tó fẹ́ ṣe ìtìkáf ó ní asúnà ala al-mu'takif súnà fún gbẹ́ni tó fẹ́ ṣe ìtìkáf alla ya'uda marida kó má kó ní ìtìkáf kó lọ ṣàbẹ̀wò aláàrẹ̀ kan ṣé ká ṣàbẹ̀wò aláàrẹ̀ nǹkan tí ò dáa ni nǹkan tó dáa ni àmọ́ al-mu'takif ẹni tó fẹ́ ṣe ìtìkáf kó fi yẹn lẹ̀ ní kó jẹ́ kẹ́lòmí ò lọ wò àwọn mọ̀jẹ̀mú ìtìkáf nìyẹn bí tó o bá para rẹ mọ́ sí òní jáde kó mbẹ́ gbogbo ẹ̀ náà lálàyé sáàdẹ́ tí o máa gbọ́. àkọ́kọ́ ó ní alla ya'uda marida kó mọ́ lọ ṣàbẹ̀wò aláàrẹ̀ kan wala yashhadu janaza bàbá ọ̀rẹ́ mi ló kú bàbá ọ̀rẹ́ mi ti ẹ̀kọ́ ọ̀rẹ́ mi ni àná mi ni kọ̀ọ̀kan o tó bá jáde ṣáájú àkókò tó dá ìtìkáfù rẹ̀ bàjẹ́ ni o jẹ́ kí àwọn tó kó mọ sìnkú lọ tẹ́ ṣé kásìkú kátẹ̀lé èèyàn lọ tẹ́ ṣé ohun tí ò dáa ni ohun tó dáa ni àmọ́ ìwọ bọ̀ tákì ìfọ́ tó ń ṣe ìtìkáfù fi ẹ́ ńlẹ̀ náà káyọ̀ lómi ò lọ nítorí fardu kìfáyà ni táwọn kan bá ti ṣe kì í ṣọ̀rọ̀ yẹn mọ́ fáwọn tá a kò nínú àlùmà Aisha ti dákẹ́ kò tí ì dákẹ́ ó kọ àwọn ẹ̀kọ́ míì tó fẹ́ sọ ó kọ àwọn mọ́jàmọ́ ti káf míì ó ní wala yamassa mra'a wala yubashiraha ìwọ ni o kò tí ẹ gbọ́dọ̀ fọwọ́pọ̀ obìnrin lásán kó mọ̀ kí í ṣe obìnrin kọ́ṣẹ̀ṣẹ̀ wá sọ yìí pé ó fẹ́ súnmọ́ ìyàwó ẹ̀ ṣé bí àlálẹ̀ ẹ̀ ni inú ìtìkáfù kọ́ kókò ní ìtìkáfù náà kó tó wá padà sí di halalu ẹ̀. Aisha ìyàwó anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ́n kó bá a yọ́nú sí ìyàwó olùgbàgbọ́ òdodo ó fi apá ọ̀rọ̀ yìí papọ̀ ó ní wala yakhruj al-haja ó ní kò sí bùkátà kan tó fẹ́ gbé ẹni tí ń ṣe ìtìkáàfù jáde kó nínú ìtìkáàfù ẹ̀ illa lima la budda min ẹ̀yà fi ohun tó ṣe pé kò gbọ́dọ̀ mọ́ ṣe bẹ́ẹ̀ ara rẹ̀ ò yá kó mọ̀ ló wà ní ìtìkáàfù o òní lọ síbítù o náà òtò ọlọ́run náà ni mo fi wà mí ọlọ́run ó gbé bẹ́ẹ̀ ni ọba mi ó gbé jáde kó ní ìtìkáàfù rẹ kó lọ síbítù kó lọ gba òwòsàn kó o sì padà sí ibi tó ń ṣe ìtìkáàfù àbí bẹ́ẹ̀ kọ́ àtúnṣe kan wà lákòókò tó wà ńbẹ̀ tó sì tójú ẹ̀ níbẹ̀ bọ́yọ̀kè ní ti ń ṣe ìtìkáàfù nínú mọ́sálásí bẹ́ẹ̀ ìsàlẹ̀ náà ni wàhálà kan bẹ́ lẹ́yìn àbẹ́yìn ló wà wàhálà kan bẹ́ wájú kó dìde kó lọ túnṣe kó lọ ṣàtúnṣe bẹ̀ àwọn tí ẹ̀yin ò gbọ́dọ̀ mọ́ ṣe nìyẹn. Aisha ó tún kù tí ń sọ̀rọ̀ o kọ́lọ̀ ń kó yọnu sí àti gbogbo àwọn sàábé àti sọ̀hábíyàt
ó ní wala i'tikafa illa bisawm, ó ní kò sí i'tikaf àyàfi pẹ̀lú ààwẹ̀ mọ́tì lọ torí yẹn náà láàyè. ó wá parí ẹ̀ ó ní wala i'tikafa illa fi masjidin jami', ó ní kò sì sí i'tikaf tí ìbá ṣe pé kó jẹ́nu mọ́sálásí jamiu mọ́sálásí ò ní ń pè bẹ́ẹ̀ wí fún mi, mọ́sálásí táǹkì jímọ̀ nínú ẹ̀. ẹ̀yin mo ti sọ tẹ́lẹ̀ ń pé inú Sunan Abi Dawuda láti rí ọ̀rọ̀ yìí tó jẹ́ ti ìyàwó olùgbàgbọ́ òdodo Aisha. ká padà sẹ́yìn láti lè wo àwọn ẹ̀kọ́ wo ni àwọn àdìsí yìí, ẹ̀kọ́ wo la lè rí kọ́ mbẹ̀. ẹ̀kọ́ ọ̀hún pọ̀, kò sí èméjì mbẹ̀, àmọ́ mélòó ni àwọn ò fi ṣera láǹfààní láàfi tají. àkọ́kọ́ mbẹ̀ ni pé i'tikaf sunna anabi wa Muhammad ni sallallahu alayhi wa sallam tánàbí ṣe lójú ayé ẹ̀, ó sì fi ńlẹ̀ kì í ṣe àwọn nǹkan tó jẹ́ ṣe ànábì, súnà ànábì ni fáwọn àlùmọ̀ ẹ̀. lára ẹ̀kọ́ yìí ni pé kì í ṣe èèwọ̀ fóbìnrin kó ṣe ìtìkáf, kó gbìyànjú kẹ́ni ọ̀wọ́ rẹ̀ kan wà pẹ̀lú ẹ̀. yóò bá jẹ́ àtòun àtọkọ, ó lè jẹ́ àtòun àtọmọ, abẹ́ni ọ̀wọ́ míì. bẹ́ẹ̀ ni torí inú àdìs tí a gbọ́ àwọn ìyàwó ànábì wa Muhammad kọ́lọ́n kó yọ́nú sí wọn, àwọn náà ṣe ìtìkáf nkẹyìn ikú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, yìí nà jẹ́kọ̀. lára ẹ̀kọ́ yìí ni pé ìtìkáf ìkóraró ìdẹ̀yìnkáyé ni, ìdojúkọ lọ́hùn. ìbéèrè mi ni pé tí àwọn tó lè máa gbọ́ sẹ́lúlà ní ìtìkáf, tí àwọn tó lè máa wo WhatsApp, YouTube, Messenger nínú ìtìkáf, mọ́dàn o, ìwòkúwo ni, ìgbọ́kúgbọ́ ni, bó bá lè fi sílé gbóhùn kó lẹ́nu ẹ̀. kó mọ̀ jẹ́ pé kí ni wọ́n tà, kí ni wọ́n rà ló ti bá àwọn ọmọ sọ pé tẹ́ bá ti fi ránṣẹ́ sórí WhatsApp fún mi ìmọ̀ wò. èmi náà mọ̀ sí fún yìí, mo kàn wà ní ìtìkáfù ni, ò sí ìtìkáfù, ibòmíì ló wà. kí ló fẹ́ mọ̀ ṣe? o fẹ́ wà nínú ìtìkáfù kó tó mọ̀ sí fún ọjà, o fẹ́ mọ̀ sí fún ilé, fẹ́ mọ̀ wo ohun tí ń ṣẹlẹ̀ nílé, ò sí ìtìkáfù, ibòmíì ló wà. lára ẹ̀kọ́ yìí tí àtìmí àtẹ̀yìn tó yẹ kákọ́ nínú al-i'tikaf ti súnà, òun ni pé o lè ṣe àwọn nǹkan tó jẹ́ nǹkan ọ̀rọ̀ yàn tó gbọ́dọ̀ má ṣe. wọ́n ti sọ fún ọ ẹ̀dìjọ́ sọ́nlé pé aago 4 wọ́n mọ̀ gbóúnjẹ wá, aago 4 lù, aago 4 àbọ̀, aago 5 náà ń fẹ́ mọ̀ ọ́ lọ́ọ́ lù gẹ́gẹ́ bí àpèjúwe. sẹ́lúlà rẹ tó wà ń bẹ̀ ó lè lò ń gbà náà. àló gbóúnjẹ náà wà mọ́, ìyẹn ò tí ì ba ìtìkáfù rẹ jẹ́ tó níjẹ́ ló fẹ́ jẹ́ fi ṣe sàrè. lára ẹ̀kọ́ tí akọni torí àìsàn tó ń gbé ilá máa la budda min, àyàfi nǹkan tí èyí ò gbọ́dọ̀ mọ́ ṣe. kò sí ìtìkáfù pé àìtọ́ àìgbọ̀nsẹ̀ o, kò sí ìtìkáfù pé àìwẹ̀ o, ìtìkáfù kọ́ nǹkan míì ni o. lára ẹ̀kọ́ yìí ni pé èèyàn lè ṣe ìtìkáfù
láì sí nínú àwẹ̀. Abdullahi ibn Abbas ó ní laysa siyamu ala al-mu'takif illa an yaj'alahu ala nafsi. Ó ní dandan kọ́ ni àwẹ̀ fẹ́ni tí ń ṣe ìtìkáf àfi tó bá ti pé òun náà ló ṣe ní májẹ̀mú fúnra rẹ̀, ó ṣe búra sórí ẹ̀, nígbà yẹn làwẹ̀ jọ̀rọ̀ yẹn fún. wàyílá ẹ̀ ń lè ṣe ìtìkáf láì gbàwẹ̀, yẹn ni pé ẹ̀ ń lè ṣe ìtìkáf láì sínú oṣù Ramadan. Abdullahi ibn Abbas orí ẹ̀ ló wà, Ali ibn Abi Talib orí ẹ̀ ló wà, Abdullahi ibn Mas'ud orí ẹ̀ ló wà, Tabi'i Sa'id ibn Musayyib orí ẹ̀ ló wà, Sheikh wa Ibn Baz ẹ̀ṣà tiẹ̀ náà nìyẹn. Wọ́n fi ní ọ̀rọ̀ Aisha yìí, ọ̀rọ̀ Aisha ni, kì í ṣe òun fi ń ṣàlàyé ìtìkáàfù ni, kì í ṣọ̀rọ̀ tí ó kò lọ́dọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam direct. Àwọn onímọ̀ hadith mawquf ni wọ́n máa ń pè yẹn sí orí ìyá ńlá wa Aisha kọ́lọ́n kó yọ́nú sí. Èèyàn lè ṣe ìtìkáàfù láì gbàwẹ̀. Lára ẹ̀kọ́ yìí, àwọn tí ó bá jẹ́ ohun tí ìṣòro yẹn nínú ẹ̀sìn tẹ́yìn tí ń ṣe tẹ́lẹ̀ tí sábàbí kan sí kejì jẹ́ kó bọ́ fún ọ, o lè san padà. Ẹ̀rí nínú súnà bẹ́ẹ̀ ràkàtìl fájìrì bá bọ́ fún mùsùlùmí gidi tó sì mọ́ lára, ó lè dàsíkò dùhà kó fi dá padà. Bẹ́ẹ̀ náà ni nígbà tí Ànábì ò sí nílé tó wà nírìn àjò tí ó ṣe ìtìkáf tọdún kan, ọdún tó tẹ̀lé ogún ló fi ṣe sallallahu alayhi wa sallam. Lára àwọn ẹ̀kọ́ tí a kọ́ nínú àwọn àdìsí yìí ni pé ẹ̀ lè ṣe ìtìkáf níbẹ̀rẹ̀ àwẹ̀, ẹ̀ lè ṣe ìtìkáf láàrin àwẹ̀, ẹ̀ sì lè ṣe ìtìkáf nínú mẹ́wàá tí kẹ́yìn. Lára ẹ̀kọ́ yìí, ẹ̀ lè ṣe ìtìkáf oníjọ́ mẹ́wàá, ẹ̀ lè ṣe ìtìkáf tí ò tójọ́ mẹ́wàá, ẹ̀ lè ṣe olíjọ́ kan, olíjọ́ mẹ́ta, ẹ̀ lè ṣe wákàtí kan. Ó lè ṣe ìtìkáf tiẹ̀ láàrin zuhur sí asir, ó kí zuhur bù ṣe, ó paramọ́, ó yọ gbogbo ayé kò lọ́kàn sí asiri tó gbàtà asiri tó jáde kò ní ìtìkáf tiẹ̀ nìyẹn. ní pé àkókò tó fẹ́ gbé nínú ìtìkáf rẹ dà, wọ́n náà ló ṣẹ̀ṣà ẹ̀ fúnra rẹ̀. Ẹ̀yin olùgbàgbọ́ òdodo, ẹ̀yin tẹ́ mọ́ ń ronú wò gidi, lára ẹ̀kọ́ tí àtẹ̀yìn tájọ kọ́ nínú àwọn àdìsí ni pé al-i'tikaf ó dáa jù kéèyàn fi wá òru ọlá tí ń bẹ ní òru Laylatul Qadr ní mẹ́wàá tí kẹ́yìn. Àmọ́ dandan kọ́ làwẹ̀, dandan kọ́ lálẹ́. Kí ni mo wí? Dandan kọ́ ni ká wà nú àwẹ̀, bẹ́ẹ̀ náà ni kì í ṣe dandan kó jálẹ̀ ló ṣe ìtìkáfù rẹ̀. Lára ẹ̀kọ́ tí a kọ́ nínú àwọn àdìsí yìí nìyẹn. Àmọ́ èyí tó dáa jù ni pé kó wà nú àwẹ̀, tó wà nínú ìjọsìn kan ńlá lọ́tọ̀ ló fi à ń tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run, orí lè yí jẹ́. Nígbà tí alukurani sì sọ̀kalẹ̀, nígbà tí alukurani ń sọ fún wa pé Laylatul Qadri khairu min alfi shahr, ó lórí ju ẹgbẹ̀rún oṣù lọ. Àbẹ́yẹn bá tún lè wà lálẹ́ ó tún dà, torí àìsùn ìjọsìn fúnra rẹ̀ náà
nǹkan ńlá ni tọ́lọ́hun nífẹ̀ẹ́ sí. lára ẹ̀kọ́ tó wà nínú àwọn àdísì ni pé ìtìkáf mọ́sálásí láti ṣe yẹn náà dà kí wọ́n tiẹ̀ mọ́ sọ bẹ́ẹ̀ fún ọ ìtìkáf tó fẹ́ ṣe ń lé bá àwọn ọmọ bíyàwó bá jẹ́ o gbádùn àwọn ọmọ ńkọ́ àwọn oníkọ́ ńkọ́ mọ́sálásí ni a ti ṣe ìtìkáf ṣé ògbó mọ́sálásí ni bẹ́ẹ̀ kọ́ mọ́sálásí tá a ti kí jímọ̀ níbẹ̀ yẹn ni a ti ṣe ìtìkáf oníyẹn náà tún dáa ó bá làákà ìgidi mu kò lè ṣe kọ́mọ̀ rí bẹ́ẹ̀ ànábì ló sọ ànábì ló ṣe bọ́bá àní mọ́sálásí ó lè mọ kírun ọ̀ranyàn tó bá àní mọ́sálásí tá a kí jímọ̀ àkókò jímọ̀ bá tó ó lè kí jímọ̀ ló fi dáa kó jẹ́ inú mọ́sálásí ni kó o ti ṣe ìtìkáfù tiẹ̀ àkókò náà ti ń súnmọ́ ọ́n tí abúrẹ́sì máa wá ọlá tí ń bẹ nínú mẹ́wàá ti kẹ́yìn mọ́jàfara wá gbọ́ àwọn kan wà tọ́rọ̀ ń dàrú mọ́ tí wọ́n ní kò sí ìtìkáfù àyàfi tó bá ṣe ní mọ́sálásí Kaaba alharamul Makki àfẹ́yí tó bá ṣe ní almasjidu nabawi masalasi anabi wa Muhammad nílùú Madina àfẹ́yí tó bá ṣe ní Palestine ní masjidu Kudus àìlágbọ́yé ni kò sí ohun tó bẹ́ẹ̀ májàmú ìtìkáf lára ẹni Aisha ìyàwó anabi wa Muhammad kà fún wa yìí masalasi tí wọ́n ti ń kíjímọ̀ láti ṣe ibẹ̀ yẹn ló yẹ káwa náà ká tí ojú kòkòrò ẹ̀ sí èyí ni ò bá jẹ́ àwọn ẹ̀kọ́ tí àtẹ̀mí àtẹ̀yìn tí ó yẹ kárí kọ́ látara àwọn àsọ́lẹ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tí ó sọ̀rọ̀ nípa al-i'tikaf ẹ̀yin ọmọ ìyá nínú ẹ̀sìn Islam ẹ̀yin olólùfẹ́ Sunna TV Yorùbá akínyìn àwa lámọ̀ wá o ẹ̀yin náà lámọ̀ wá bá ọba mi tí ó ti fi wá mọ̀nà lọ sí ìdí dáadáa yìí ká mọ̀ padà ṣìnà láíláí atọ́rọ́ fáwọn tí ń gbìyànjú tí wọ́n ń ṣiṣẹ́ àwọn tẹkinisíẹ̀ wa tẹ́ fi ń rí wa ní mímọ́ báyìí iṣẹ́ tí ò yí zì ni o ọba mi sì ń tì wọ́n lẹ́yìn mo bẹ̀ẹ́ ni Ọlọ́run má dá wọn dá o bá a ti ń tọrọ kó má dá wọn dá yìí bùkátà tiwọn náà má dá wọn dá àwọn kan ní ná owó ribiribi lẹ́fi ń wò wá báyìí ṣẹ́ńgì kọ́ o atọ́rọ́ ewé ńlá wọn kó má rúwẹ́ àwọn ọmọ bàbá wa Saifuddeen Àríkọ́ṣe látòrí Haji Abdulrazak Haji Musa Haji Yakub gbogbo yín pátápátá la kí ẹ báyìí lọ́dọ̀ bàbá yín ni àwọn ọmọ òjògùn ẹ̀ lọ́dọ̀ tìyín náà Ọlọ́run yóò máa bá wa dáàbò bò yín ẹ̀mí yóò gùn sínú ẹ̀ bẹ́ẹ̀ yín bá lọ lẹ́yìn ẹ̀mí gúngùn àwọn ọmọ gidi kí wọ́n jogún yín lẹ́nu èyí atọ́rọ́ fáwọn kan tí wọ́n káwa náà lẹ́kọ̀ọ́ tá a fi ń rí èyí tá à ń wí ìwé tó àwọn tó ti lọ àlìkíyàmọ̀ nínú wọn lọ́n ṣàlìjánà lábọ̀ wọn àwọn tó kù láyé jẹ́ kí wọ́n látúbọ̀ tán dáadáa atọ́rọ́ fún ìníyàn ìsìlámíkì nínú ìlú yìí Ọlọ́run wọ́n ń gbìyànjú tí wọ́n lẹ́yìn jẹ́ kí wọ́n ṣe pẹ́ kí wọ́n ṣe jìnnà atọ́rọ́ fáwọn ìmámù àgbà tí wọ́n náà tí wọ́n ń sapá ṣẹṣẹ kí ìsìlámù lè dá bàbá wa ìmámù wa Uzaifa atọ́rọ́ fún yín kẹ́mi yín gùn bàbá wa mudir wa doctor wa professor ní Sakede Dr. Abdulhamid atọ́rọ́ fẹ́yìn náà atọ́rọ́ fún olóòtú àgbà níbi Dr. Abdulrahim Titu Thani bàbá ó sì ń dá yóò mọ̀ dá lọ ni kò ní bàjẹ́ ẹ̀yin náà jogún èyí tẹ̀ ń ṣe lọ́wọ́ bàbá yín ni ọmọ òjògùn ẹ̀ lọ́wọ́ tìyín náà tó àwa náà tí láwa táwọn wa ń bí akí gbogbo wa Ọlọ́run ní ṣe wá látòpà títí rẹ̀ ṣòkun o Ọlọ́run ó káwa náà máa ṣe atọ́rọ́ fún gbogbo àwọn ìjọba wa Ọlọ́run má jẹ́ ìjọba yìí ó dàrú Ọlọ́run má jẹ́ ó dàrú Ọlọ́run àláfíà láǹtọ́ nílùú wa má jẹ́ àmọ̀gùn láíláí èyí ni ò bá jẹ́ ìtají tòní nínú àsọ́lá Ànábì wa Muhammad tó sọ̀rọ̀ nípa àwẹ̀ tó sọ̀rọ̀ nípa ìtìkáf Ọlọ́run já ṣe pẹ́ já ṣe jìnnà Rabbana taqabbal minna innaka antas sami'ul alim
وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وهدنا ووفقنا إلى الحق وإلى طريق مستقيم. اللهم تقبل صيامنا وقيامنا وجميع تضرعاتنا إليك في هذا الشهر المبارك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم صل وسلم وبارك على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر ولله